ẹ̀yin tí akéde mo fẹ́ dá brother wa ìlóhùn kọ́ dẹ̀ bá mọ̀ wípé akéde kọjá ẹni tí wọ́n ń bẹ́ sí. Lákọ̀ọ́kọ́ nínú fídíò wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n play fídíò tí mo ti kọ́kọ́ ṣe. Èmi wá béèrè ìbéèrè nínú fídíò yẹn wípé nínú Ifá ẹ̀rí wà ń bẹ̀ wípé Ọ̀rúnmìlà lẹ́lẹ́rìí pé. Nínú Christianity ẹ̀rí wà ń bẹ̀ wípé Jesus Christ ó ti wà before kó tó bí. Èmi wá ń béèrè wípé ǹjẹ́ a rí ẹ̀rí tó lè fi hàn wípé ànábì náà ti wà before kó tó bí. But thank God brother yìí ó wá lọ fi sẹ́yìn fídíò wọn pé ànábì ò sí níbẹ̀ èèyàn lásán ànábì. Sẹ́ni tó bá yín sọ pé ànábì wà níbẹ̀ nígbà tí Ọlọ́run ń dá gbogbo nǹkan. Rárá o, ànábì bá o, èèyàn lànábì. Ìkọ́ tí akéde fẹ́ jẹ́ kí ẹ rí nìyẹn o wípé Ọ̀rúnmìlà àti Jesus Christ wọn ń ṣẹgbẹ́ ànábì èèyàn lásán ni ànábì o. But ẹ jẹ́ wá proceed kí wọ́n máa gbọ́ nǹkan tí brother wa yìí sọ kí wọ́n máa fún wọn lésì níṣẹ́ tẹ̀lé ṣóyè yín ó yá ẹ bá mi play. Kọ́kọ́ náà kí ló ń jẹ́ Ọ̀rúnmìlà? Fún ẹni tó bá ti kà nípa ìtàn Ọ̀rúnmìlà a rí i pé fabrication irọ́ lásán irọ́ pọ́nbélé ni wọ́n kó jọ. Ṣe ìrì brother wa yìí kọ́kọ́ béèrè wípé kí ló ń jẹ́ Ọ̀rúnmìlà? Mo tẹ̀ wò pé fẹ́ wọnú òdù Ifá lọ ni ó wá ní èèyàn tó bá ti kà nípa Ọ̀rúnmìlà á mọ̀ wípé irọ́ lásán ni. Ṣe ìrì brother tẹ́ bá fẹ́ mọ̀ nípa Ọ̀rúnmìlà ẹ gbọ́dọ̀ kọ́ mọ Ifá. So tó bá yẹ pé nínú odù Ifá lẹ ti lọ mọ àyà jáde màá ò pé òkè nǹkan tẹ́tí kà nípa ẹ̀ tẹ́tí ní ìmọ̀lẹ́ lórí lẹ́ ń sọ̀rọ̀ lé lórí ṣe understand but mi ò lè bá yín máa argue lọ nítorí ọmọ Yorùbá lẹ pera yín ẹ ní gbogbo nǹkan tó kọ nípa Ọ̀rúnmìlà pé fàbù ni fabrication ni èmi ò bá yín argue but ní ọ̀dọ̀ wa ní agboolé tiwa ní agboolé akéde Oòduà kò ń ṣe rọ́ lásán mi ò lè máa sọ fún yín pé kẹ́ hold on to history yín ṣe understand kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wáyé pé bí Haúsá ń sìn ìmọ̀ máa try láti máa sọ pé òkè o irọ́ bẹ́ẹ̀ o báwo ló máa bú wọn bàbá ńlá mi o but ọmọ Yorùbá tó ń bú ara alé lẹ́yìn so mi ò lè bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ tún gàn sàn. Now ṣẹgbọ́n ohun tí olódo burúkú ìṣẹ́gbọ́n ohun tí ó ń wí ó ní pé Ọ̀rúnmìlà wà níbẹ̀ nígbà tí Ọlọ́run ń dá gbogbo nǹkan. Ìbéèrè tèmi wá ni pé níbo ni Jàkúta àti Alájẹrú tó jẹ́ òbí fún Ọ̀rúnmìlà níbo ni àwọn méjèèjì wà nígbà náà? Bọ́dà ìwà ìwà béèrè lọ́wọ́ akéde ni pé níbo ni àwọn òbí Ọ̀rúnmìlà wà nígbà tí Ọ̀rúnmìlà ń sọ wípé òun lẹ́lẹ́rìí ìpín. Ṣẹ́rí kí tó lọ sí ìbéèrè yẹn ó ti ṣẹlẹ̀ nínú Bíbélì tí Jésù sọ wípé òun wà before Abrahamu. Níbo ni Mary tó bí Jésù níbo ló wà ńgbà yẹn ṣó yé yín àti wípé nílẹ̀ Yorùbá irúmọlẹ̀ wà òrìṣà tún wà àwọn kan wà tó jẹ́ pé irúmọlẹ̀ ni wọ́n àwọn kan wà tó jẹ́ òrìṣà orúkọ dẹ̀ máa ń jẹyọ orúkọ míì wà tó jẹ́ pé ó máa jẹyọ bí ẹ̀ẹ̀mejì tó jẹ́ pé a máa ní irúmọlẹ̀ wọn tó jẹ́ pé ó máa ní òrìṣà irú Aláàfin Ṣàngó ara wọn nìyẹn Ṣàngó irúmọlẹ̀ wà Aláàfin Ṣàngó tó jẹ́ òrìṣà wà brother ẹ ní ìmọ̀ ẹ kò sọ pé ẹ ní ìmọ̀ ẹ lọ sí agboolé yín kó sọ ìtàn agboolé yín fún yín kẹ́ tó lè wá máa bá akéde máa takò ọ̀rọ̀ sọ. Akéde Oòduà. Ó lọ fà kò ṣe bínú kó sì ẹ jẹ́ tó máa gbọ́ nǹkan tí brother wa yìí sọ. Now nínú àwọn oríṣiríṣi ìtàn kan sọ pé ànábì ni Ọ̀rúnmìlà nínú ìtàn míì wọ́n sọ pé public figure lásán ni wọ́n ní influencer l'Ọ̀rúnmìlà. ó ń thank God wípé o ní o lọ ka ìtàn wọ́n ní influencer ànábì ni Ọ̀rúnmìlà ìyẹn rí wípé bí writing system wa ṣe pọ̀ tó àti ẹ̀ sì lè rí nǹkan sọ nípa ẹni ìṣáájú brother ṣe understand bí writing system wa ṣe pọ̀ tó ó ti show wípé àwọn ará ìṣáájú ilẹ̀ Yorùbá wọ́n ti ẹ̀ sì rí nǹkan kan sọ nípa àwọn tó ṣíwájú àwọn náà ṣòye yìí brother ìyẹn wá kù sí wa ó gbàgbọ́ ìyẹn wá kù sọ́wọ́ olúkàlùkù wa ṣe understand but ìkọ́ tó sọ ń bẹ̀ yẹn kan tó fara ẹ sọ jáde ó ti show wípé àwa náà ní àwọn kan níṣáájú influencer ẹni tí wà ò bá dá a lè lò fún influencer náà brother ó yẹ tó go on song. Adẹ̀ríkà nínú ìtàn wípé 500 BC that is before Christ ni wọ́n bí Ọ̀rúnmìlà sí Ilé Ifẹ̀ and as at 500 BC yẹn kò tí ì sí ohun tó ń jẹ́ Yorùbá ká má ti sọ pé Ilé Ifẹ̀ ká má ti wá sọ pé Ọ̀rúnmìlà 1st millennium BCE ni wọ́n discover Ilé Ifẹ̀ a dẹ̀ máa kọ́kọ́ mọ ohun tó ń jẹ́ Ilé Ifẹ̀ ká tó mọ ohun tó ń jẹ́ Ọ̀rúnmìlà. ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ brother ìkọ́ tẹ́ ẹ̀ mọ̀ lẹ́fẹ́ sọ̀tàn eléyìí ṣe pé bí ẹ̀ka àlùkò àbá àdìtò ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ yìí o tẹ́ bá ṣe mistake àwọn kan máa correct yín ṣẹ́rí brother ikọ́ tẹ́ máa fi mọ̀ wípé ẹ̀mọ̀ kan tẹ́ ń sọ ibẹ̀ la dé yìí àwọn tó ń comment under video yìí ọmọ wípé ẹ̀ ní mọ̀ ẹni wípé 500 BC lọ bí Ọ̀rúnmìlà ẹ ti kọ́kọ́ gbé ṣìná nítorí 500 BC mi ò mọ̀ bóyá ẹ mọ̀ Herodotus the greatest Greek historian
ó wá sí Ilé Ifẹ̀. Ẹ lọ wo the Greek historian, ó kọ ọ̀rọ̀ nípa, ó kọ ìtàn nípa Ilé Ifẹ̀, ó dẹ̀ mention ọjà Eléjìgbò Mẹ́kùn ní 500 BC tẹ́yìn sọ yẹn. Wọ́n ti recognize Ilé Ifẹ̀ ní àwọn kingdom tó wà láfíríkà, Ilé Ifẹ̀ pẹ̀lú. Ẹ lọ máa fast check ọ̀rọ̀ Tákéde ń sọ, kó jẹ́ pé bóyá ti bá sọ̀rọ̀ Google wà ń bẹ̀, ẹ ṣe research yín, ẹni pẹ́pẹ́sẹ́ fáwọn ọ̀tí bí. Brother, ǹjẹ́ tí ẹ mọ nǹkan tó ń pè ní ghost DNA? Ǹjẹ́ tí ẹ mọ nǹkan tó ń pè ní ghost DNA? Akéde má pa. No, èèyàn tó ò bá mọ̀, èèyàn gbọ́dọ̀ fi yé ni. Òye ló ṣe pé bí àìtàn ànábì, àwọn gúdù nítàn ànábì, àwọn tó sí ilé lọ́fẹ́ máa sọ̀tàn ilé fáwa. Nǹkan tó sọ ló ń sọ. Brother, tẹ́ bá lọ ìtumọ̀ ghost DNA. Ghost DNA túmọ̀ sí àwọn tó jẹ́ wípé wọ́n ti wà tipẹ́tipẹ́, tó yẹ pé wọ́n trace blood wọn, wọn ò lè sọ pé ayé báyìí làwọn ẹni tí ń lò bọ̀. Yorùbá pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ tẹ́lẹ̀dùmarè fi sára wa á contain ghost DNA, tó yẹ pé wọn ò mọ bí ancestors wa ti ń bọ̀. Ọ̀nà ti jì sẹ́ẹ̀. Ẹ wá sọ̀rọ̀, ẹ wá sọ pé first millennium ló discover Ilé Ifẹ̀. Ibi tí ìlàkàyè yóò ti wá sọ fún yín ni wípé lóòótọ́ àwọn òyìnbó lè discover nǹkan. Ìyẹn wá mí wípé ọjọ́ tó discover nǹkan yẹn gangan ló bẹ̀rẹ̀ sí ní exist. Akéde òun ṣẹgbẹ́ yín sẹ́ẹ̀. Okay, Mongo Park tó discover River Niger. Ṣé ọjọ́ tí Mongo Park débẹ̀, òun ni River Niger náà débẹ̀ ni? Kí èèyàn tó lè discover nǹkan, ó ti show wípé nǹkan yẹn ti ń bẹ before kẹ́ni tó discover tó débẹ̀. Brother yìí ìtàn tó súnmọ́ ló ṣì ń sọ, ìgbà ọlọ́bẹ̀ sí ní pé gbogbo wa ní Yorùbá. Brother yóò mọ̀ wípé Ẹ̀gbá dá dúró, Ìjẹ̀bú dá dúró, Èkìtì dá dúró, àwọn Oǹdó dá dúró, Ọ̀yọ́ dá dúró. Ní táìmù yẹn ìgbà ọlọ́bẹ̀ sí ní pé ọ̀rọ̀ ọjọ́ mi nìna. Brother, ẹ má bẹ̀ lu Akéde o. Akéde dìpù gan. Mo jẹ́ wọ́n pé torí mo rò pé yọ̀tọ̀ nímọ̀ lọ́fẹ́ gbé wá f'Akéde ni. Ó wá fẹ́ sọ ìtàn Yorùbá. Wọ́n jẹ́ pé òsì ní látọjọ́ yìí. Àyíntọ́ ànábì ló wà lórí ẹ̀. Wọ́n fẹ́ àwọn tó gbé àti ẹ̀fìgbà kan kúrò lé. Wọ́n fẹ́ máa júwe agboolé fún wa. Ìkọjá yìí. Ẹ jẹ́ tó máa gbọ́ nǹkan tí arákùnrin yìí sọjà mú. Torí wípé Ilé Ifẹ̀ ni wọ́n bí Ọ̀rúnmìlà sí. Àmọ́ according to ìtàn, wọ́n ti kọ́kọ́ bí Ọ̀rúnmìlà kí wọ́n tó discover Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ rẹ̀ ni wọ́n bí Ọ̀rúnmìlà sí. Ẹ̀rí pé ìtàn ti ń takora wọn. Brother wa yìí ó ní ìtàn tí ń takora wọn. Àwa ní pé Ọ̀rúnmìlà ló kọ́kọ́ wà. Meanwhile, ìlú kan ló bí Ọ̀rúnmìlà sí tó jẹ́ Ilé Ifẹ̀. Báwo ló yẹ rí? Brother, ìkan tí ẹ understand nípa ilẹ̀ Yorùbá, òun ni mo kọ́kọ́ fi sọ ní àkọ́kọ́ pé àwọn kan wà irúnmọlẹ̀ ni wọ́n. They are just like Malaika. Àwọn kan kẹ̀ oríṣàdá ni wọ́n. So bá ṣe ní kí ni mo lè fi ṣàpèjúwe o, ẹ jẹ́ fi Jesus Christ fi ṣàpèjúwe, ìyẹn ní àpèjúwe tí wọ́n lè fi tó yàn lè rí létí mọ́ ilẹ̀ Yorùbá. Jesus Christ Yeshua gọ́gọ́ ló ń jẹ́, ìtumọ̀ Yeshua yẹn Joshua ni. Ní ilẹ̀ Israeli wọ́n ní èèyàn kan náà tó jẹ́ Joshua náà tó kó àwọn ará Israeli délẹ̀ lérí. Ṣé rí bí orúkọ yẹn tún ṣe jọ repeat ńgbà yẹn náà, nǹkan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn Yorùbá ni mí o, but gbogbo ẹnu ni mo fi sọ. Kò sí tribe náà tó mú gbẹ́lẹ̀ tó Yorùbá. Ọ̀rúnmìlà kọ́ ewédú ni. Ìbọ́dà báyìí wá ní wípé ọmọ Yorùbá làwọn o, bọ̀ nínú ẹ̀yà tó mú gbẹ́lẹ̀ jù láyé Yorùbá jẹ́ ọ̀kan. Bọ̀ bọ́dà tí wá gbàgbé wípé bàbá tó bí wọn náà Yorùbá ni. Á jẹ́ wípé bàbá yín náà bá wa mú gbẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá. Tí bàbá yín ò bá dẹ̀ mú gbẹ́lẹ̀, á jẹ́ pé bàbá yín náà mú gbẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá. Irú èèyàn báyìí tẹpẹ́ra yín ní Yorùbá. Tí bá sọ fún yín pé kẹ́ sọ ìtàn agboolé yín 5 sẹ́yìn fún wa, ẹ ò lè rí sọ. Ẹ máa sọ ìtàn bàbá yín, mo mọ̀ pé máa rí yẹn sọ. Ẹ máa sọ ìtàn bàbá yín, but tó bá máa di bàbá kẹta, ìtàn ànábì ló máa replace ẹ̀, nítorí àwọn tó kù yẹn wọn ò ní ìtàn gidi tẹ́ lè sọ fún àwọn ọmọ yín, torí fàábù ni wọ́n máa gbélẹ̀. Ó yẹ jẹ́ tún máa gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. Tó dùn mí jù ni pé Fáṣọlá ò sí lórí oyè mọ́. Ká ní pé ìgbà ayé Fáṣọlá ni. Irú ìwọ ìwà ti wà ń Yàbá. Fáṣọlá ò sí lórí ipò mọ́. Tó o bá jẹ́ bẹ́ẹ̀, irú Akéde ìwọ̀n ti tì mọ́ Yàbá. Ta ló yẹ kó wá tì mọ́ Yàbá? Láàárín èmi tí mò ń gbé àwọn baba ńlá mi àti ìwọ tó ń tako Orísun ẹ, ta ló yẹ kó tì mọ́? Ta ló yẹ kó wo ìlàkàyè ẹ̀? Tó ń jálè tiẹ̀ tó fi lọ ń bo ara àta lẹ́yìn, tó ń sọ wípé ìran tó ti wá o fàábù ló ń rọ o, but ìtàn tó ṣojú ẹ o ànábì tó rí létí mọ́ o. Ta ló nídìí kó lọ check brain ẹ̀? Kí bàbá tèmi tiẹ̀ parọ́, tí mo mọ̀ pé bàbá tèmi parọ́ ní ìta, máa gáìdì ẹ̀ pé kó lè wà lè máa lọ máa àbábá ẹ mú lásàálẹ̀ lẹ́ẹ̀kan yẹn o, but kò ṣe pé máa lọ máa disgrace ìran tí mo ti wá níta.
tí máa expect pé kọ́ àwọn máa daṣọ àṣírí máa bò mí lé brother ẹgbẹ́ sílẹ̀ àkáyè ta ló nídìí treatment láàrin mi àti yín torí èmi mo nídìí treatment torí mò ń gbèjà ìran tó bí mi lọ́mọ ẹ̀yin ò kẹ́ nídìí treatment torí ẹ̀yin dójú ti ìran yín ẹ wá lọ ń jálè tí yẹn fi lọ ń bo tẹni lẹ́ni ẹ pẹ̀lẹ́ o. ẹgbẹ́ kan tí prophet Muhammed ṣe lòun ṣe yìí. ẹ pẹ̀lẹ́ o àwọn adeptus ọ̀nà prophet Muhammed.